Otasansan rédíò and TV. Gbajúmọ̀ òṣèrébìnrin tó tún máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára Lizzy Anjorin ló ti ṣàlàyé bí ọ̀rọ̀ ẹ̀sùn olè tí wọ́n fi kàn ṣe jẹ́. Nínú fídíò kan tí Lizzy Anjorin gbé sójú ojú òpó Facebook rẹ̀ ló ti ṣàlàyé wípé àwọn ẹni bíi Iyabo Ojo tí ó pè ní sẹ̀pẹ̀tẹ́rì àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ni wọ́n wà nídìí ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe fi ẹ̀sùn jíjí góòlù olówó iyebíye kàn án ní ọjà Ìdúmọ̀tà lÉkòó. Lizzy ní láti bí oṣù kan sẹ́yìn ni òun ti lọ ra èròjà nǹkan ìránṣọ ní ọjà Ìdúmọ̀tà nílùú Èkó tí àpapọ̀ owó ọjà náà sì jẹ́ ẹgbẹ̀rún mọ́kànléláàádọ́rin ìyẹn 91,000 naira tí ọkọ ọ̀hún sì fi owó náà ránṣẹ́ sí wọn lójú ẹsẹ̀. Lẹ́yìn tí ẹni tó ní ilé ìtajà náà rí aláàtì owó tí ọkọ ọ̀hún fi ránṣẹ́ ni ó tó gbé ọjà fún òun. Lizzy ṣàlàyé síwájú sí i, ó ní ìyàlẹ́nu ló jẹ́ fún òun nígbà tí òun dé ọ̀dọ̀ ẹni tí òun ti ra ọjà ní ọjọ́sí lẹ́yìn oṣù kan ìyẹn lọ́jọ́ ajé Monday ọjọ́ 5 oṣù kejì ọdún 2024 tí ó sì sọ pé fake alert ni òun fi ra ọjà lọ́wọ́ òun. Lójú ẹsẹ̀ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí pariwo olè lé òun lórí tí wọ́n sì ń ya fídíò òun kí òun tó pe ọkọ òun tí ọkọ òun sì sọ pé òun máa lọ ṣe ìwádìí ọ̀rọ̀ náà ní ilé ìfowópamọ́ tí òun ń lò tí ó sì jẹ́ pé lójú ẹsẹ̀ náà ni ọkọ òun ti gbà láti ṣe owó míì sí ẹni tó ní ilé ìtajà náà. Bẹ́ẹ̀ ni Lizzy tẹ̀síwájú wípé Ọlọ́run máa tú àṣírí àwọn ẹni ibi àwọn ẹni ìkà tí wọ́n wà nídìí ìbàjẹ́ òun. Ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí fún ọ̀kan òjọ̀kan ìròyìn lédè Yorùbá pọ́nbélé bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.